tí ìwọ bá ṣáré tí ìwọ bá ṣáré ní èmi á mú àrí àti ẹ àkíyàrú ó yẹ kí ìwọ fà abàdà á complete tí ìwọ bá complete èmi á ṣe kí ni èmi á pa ẹ́ dànù. Kì í ṣe ọmọ màálù ẹ̀yin gangan lọ́wọ́ màálù àgbé property àti ẹ̀yin gangan wọ̀ lẹ́yìn tẹ́lẹ̀yìn fún ẹ̀ṣẹ̀ òní kí dẹ́nbùrú wọn ta ṣẹ́ ń dẹ̀kúnra. I will kill it for you. Màálù ni àwa àwọn jẹ́ kó yé ẹ̀yin ẹ̀ tì í wípé àwa kì í ṣe màálù ṣé àwọn èèyàn tí ń sìn
ṣé kò ṣe màálù tí àwa kò bá rí 50 billion naira àwa kò ní fi àwọn ọmọ Yorùbá tí àwa mú bí àwa bá ṣe ń bá wọn sùn a fún àwọn ọmọ Yorùbá ní oyún wọn á bímọ fún wa àtó mú ọmọ Yorùbá ọkùnrin àwa pa kò sí wàhálà pẹ́sẹ̀. If they don't give her money, if you don't get person we go give her money, we go yam to you. We go yam to you. Kò sí àrùwò rárá. Kí ìwọ máa mú àrò tiẹ̀, àwa bí àwọn ayọ̀ tiẹ̀, ká fún àwa ní 5 million naira. Just kill. Just kill. Àwọn ayọ̀ tiẹ̀ ní kíákíá. If you don't get the person we go give us the money, we go kill you. We go yam to you. Òtítọ́ ọ̀rọ̀ ni àwọn aṣọ fún ẹ tí ò bá kò sí èèyàn gidi fún ìwọ àwọn àgbà gbogbo yín ọmọ Yorùbá àwọn àgbà yín kíákíá yóò wá àwọn bá ṣe fàájì tiwa àwọn bá ṣe Nasiru, Abu. Abu, we go kill you. Sebulani. Àsìkò tèmi. In fact, mo blame ara mi pé wọ́n bí mi sí Nàìjíríà. Oh my God. Àdẹ̀sọ́pà ní olórí. Ìjọ dá. Ọmọ ẹlẹ́kọ̀ọ́ máa jẹ egun ẹran. Ìjọ dá kọ́ máa láṣọ máa wà kísà. Ìjọ dá kọjá wa tá a nílẹ̀ wa láti máa jẹ̀yà. Bọ́lá yẹn àgbàlagbà lẹ Yorùbá wà. Àwọn Fúlàní kò wá lẹ́rú. Àwọn Fúlàní kò wá lẹ́rú wọn pa wá bí ẹni pẹ́ràn. Àwọn Fúlàní ṣe wá ṣìbáṣìbò. Lámúrúdù o! Ọ̀rọ̀ mi yàn o! Odùduwà o! Mọ̀rẹ̀mí Àjàsorò Ṣàngó Olúkòso Ògúnlákàyé Ọ̀ṣun láàlú o! Ẹ sì fi wàhálẹ̀ fún yàjẹ́. Ẹ jẹ́ ká mọ̀ dá wa lẹ́bi pàmbẹ́lẹ̀ Yorùbá. Ẹ ká mọ̀ dá wa lẹ́bi pọ̀mọ Yorùbá ni wá yẹ jẹ́ mọ́ Yorùbá. Abẹ́ rí wa. Orí ìyá aláwọ̀ ní mẹ́ẹ̀kọ́. Mi mo wá dẹni tí ń bẹ láàrin ọmọ Fúlàní èmi jẹ́gẹ́dẹ́. Ṣùgbọ́n kíyàn tó kó òkò tó. Ọlọ́run má jẹ́ ká jáde ká má lè padà sílé mọ́. Èmi tí mo ń bọ̀ láti service tí mi ò tí ì délé láwọn parents mi. Tí mo wá kó sówó àwọn Fúlàní ẹlẹ́dàá mi gbà mí. Nigeria, no go better for Nigeria. Wallahi tallahi. Ayọ̀ lórí kò ní dá fún yín. Wallahi. Ṣé ẹ ráyè wa? Ẹ̀rí ayé wa lóde. Ẹ̀rí. Àbọ̀ Yorùbá náà lédè yìí. Ẹ̀yẹ lórí wa. Ọlọ́run. Tábàlẹ̀ alẹ́ kò dá fún yín. Ọ̀rọ̀ ò ní dá fún yín. Ẹ ní rọrùn wọ̀. Ẹ tètè wá nǹkan sí o. 50 million naira ibi láti rí. Àgbẹ̀ lásán là ń ṣe kò sí kankan lọ́wọ́ wa. Ẹ̀yẹ lórí wa. Ẹ má ṣe báyìí o. Ọ̀gá o, èmi tí mo ń bọ́ ládòkò jẹ́jẹ́, èmi tí mi níyà, tí mi ní bàbá, mo ní kí lọ wá ohun tí màá jẹ. Ọlọ́run, ohun tí mo máa jẹ ni mo wá lọ. Mo wá pàdé ohun tó fẹ́ jẹ mí, ó jẹ̀ ti jẹ mí ni. Ló wá dé, Ọlọ́run ṣàánú mi. Ọlọ́run báwo ni? Yóò bá kí lọ jẹ́.
tó kó gbogbo ẹ̀yọ́ olórí ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ tara ṣàṣà ẹ wá gbà wá lọ́wọ́ ogun Fúlàní. Ààrẹ Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kí ló dé tẹ̀ ń wò wá níran. Ọbásanjọ́ o kí ló dé ìyà ń jọmọ Yorùbá o. Sunday Igboho kí ló dé ìyà ń jọmọ Yorùbá o. Ẹ dákun ẹ gbà wá kalẹ̀ lọ́wọ́ ogun Fúlàní. Ẹ má má jẹ́ kí ilẹ̀ Yorùbá kú sóko ẹrú o. Nnamdi Kanu olórí yìnbó gbogbo yìnbó lẹ́wà ẹ parapọ̀ kẹ́ ẹ wá gbà wá kalẹ̀ lọ́wọ́ ogun Fúlàní